Welcome to Culture Africa TV. Àti gbogbo àwọn olóyè wọlé ìbàdàgbé ìtọ́kọ̀lẹ́ àgbẹ̀rẹ̀ olóyè ìbàdàgbé kí ayọ̀bá náà kò pẹ́pẹ́ o gbogbo ẹ̀yọ́ olóyè náà ẹ̀dẹ́ lọ fún o ìlú ìbàdàgbé ìlú gbogbo tó dò ní bàjẹ́ o àwọn olóògùn náà o ẹ bá kí bàbá wa pé àdúgbò lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àdúró tí wọn ẹ̀mí bàbá náà kò fún wa bẹ́ẹ̀ ni kí aláṣẹ Àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ọba adérẹ̀mí adégẹṣin oyèbámikí àìlá aláṣẹ Àgbáyé asáyédèrò kejì ọ̀bẹ̀bẹ̀ abẹ́kùnrin ìlú abẹ́ òṣèlú kọ́kọ́ ìyá abẹ́ òṣèlú láti ó kúrò ní ọdún ìlú tó rà mo ṣe ìbà àwọn aláṣẹ látòrí bàbá wa pàdákìrì bí àmọ́ gbogbo ọ̀tàwọn àbí ká máa gbọ́ tí a bá jẹ́ ọba òrìṣà àbí ọba ìṣẹ̀ṣe kan kó máa wá pé ọba ìlú ìṣẹ̀ṣe ẹni ni o ọlọ́wọ́ ọba ẹni ìṣẹ̀ṣe ẹni ni ìyá ẹni ìṣẹ̀ṣe ẹni ni orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni ìkí ẹni ìṣẹ̀ṣe ẹni ni àwọn olúmọlẹ̀ ẹni ìṣẹ̀ṣe ẹni ni bẹ́ẹ̀ ni ìyá àti bàbá wa jẹ́ ìṣẹ̀ṣe wa kò sí àyè fún yín Gbadebọ máa gbọ́ o láti gbé adé kan sórí àbí kan lọ́ba ọba kan nílùú ọba bá dàgbà pé ọba lẹ́fọ̀ọ́ nìlú náà ọba nìlú náà rárá o àkìṣe bẹ́ẹ̀ o wọ́n fún yín nípò yẹn láàárín oníṣẹ̀ṣe láti fi sapá àtẹ̀sín láti fẹ́ ìṣẹ̀ṣe ní àrùn sókè ẹ̀rú mọ́ mi eléyìí àti ìlẹ́yìn rẹ̀ àṣẹwà àgbẹ̀yà àṣẹwà àwọn ọ̀wá yìí ti rẹ̀ àṣẹwà bẹ́ẹ̀ ló máa rí o gbogbo àtọ́wà ní lápẹ̀tẹ̀ wò yìí wọ́n ní adé oríṣiríṣi tó kí adé ìṣẹ̀ṣe tí à ń gbé nínú olóríṣà ṣùgbọ́n lójú tí a ti ń lù tó bá ṣe pé gbogbo ẹ̀ lákòóso ní mílíọ̀nù ni bí bàbá akára ṣe wọlé sí bí ó ṣe ṣe kọ́ padà délé ẹ̀ kọ̀ọ̀ṣà tó ń torí dé yìí ojú orí ti yẹn o ẹ ò ní ṣiṣẹ́ o gbogbo tó ń pè lọ́kùnrin ayé ilé ìmọ̀lẹ́ àṣẹ fún yín o orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ òrìṣà. Wàjẹ́ lábàdé. Olórí ọdún. Wàjẹ́ lábàdé yàwó. Wàjẹ́ lábàdé yàwó. Wàjẹ́ lábàdé yàwó. Wàjẹ́ lábàdé yàwó. Ìyá mi ò ní pawó tó fi lè sọ́run. Wàjẹ́ lábàdé yàwó. Nígbà yìí mo fi tọ̀tọ̀rọ̀ pé bàbá mi àìsà Bọ́lá Balógun ìṣẹ̀ṣẹ̀ Àgbáyé tí wọ́n máa bọ̀. Olú ìṣẹ̀ṣẹ̀ Àgbáyé. Olú. Ọba ìṣẹ̀ṣẹ̀ Àgbáyé. Ọba ìṣẹ̀ṣẹ̀ Àgbáyé. Ọ̀dọ̀rọ̀ àwọ̀ kì í ṣe yàrá.
kábíyèsí Obalẹfun Àgbáyé. Ọba dáná lọ́kọ̀ òwe, ọba dáná lọ́kọ̀ wá. Ọ̀ṣun níyàwó ọba dáná lọ́kọ̀ òwe. Ọba dáná lọ́kọ̀ wá. Adéwádà, Adéṣà, bẹ́ẹ̀ni sà, àti ìlọ́lẹ̀ Adéṣà. Yẹ́pà òrìṣà, yẹ́pà òrìṣà. Ọba
jọ asọ́júṣe òsì ọba lẹ́fún àgbáyé one is five ọba lẹ́fún but nígbà tó ọkọ̀ kan lọ́wọ́ ẹ̀ nígbà tó yá mi ní adé ní èyí Can you do that? No. I'm not going to sign it. I'm not going to sign it. Obalẹfun before brother ní àwọn dábí adé travel lọ sí Ìgbòrí. Ẹ má ṣe bẹ́ẹ̀ sá abẹ́bẹ́. Ẹjọ́ àti ilé ìfẹ́ láti sáwọ́ àwọn ẹjọ́ àgbàdo. Adé orí ọ̀rẹ́ sí o. Àṣẹ wá. Ní báyìí gbogbo èèyàn tó lè bẹ́ẹ̀ tó tẹ̀lé wá bí adé owó ní kẹ́kẹ́ kó dé ẹ̀rọ akóró sórí adé yìí. Sábà ka owó yẹn tó bá tó orúkọ tó yẹ kí a pè é ó ṣeé ṣe kó má gbà bí ẹ̀ lọ. Ẹ má jọ pẹ̀lú láti ọ̀dọ́ lórí mi o bóyá. Ẹ bá mi sọ fún ọ̀gbẹ́ tó rí o. Ẹjọ́ kíákíá Supporting. Thank you. Supporting, thank you. Supporting, thank you. Supporting, thank you. Supporting, thank you. Supporting. Supporting, thank you. Supporting. Supporting, thank you. Supporting, thank you. Gbogbo yìí tí ilẹ̀ tẹ̀lé Obalẹfun àgbáyé wa. Obalẹfun náà kò ní kó lórí ojú o. Àṣẹ wá. Bẹ́ẹ̀ ni ṣàwátì o. Àṣẹ wá. Àbámọ̀ ìbọn má jòyè ìṣẹ̀ṣe kò ní yọ lẹ́nu yín. Àṣẹ wá. Ìbá ti jòyè yìí tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbà rí o. Àṣẹ wá. Àbámọ̀ má ti jòyè yìí kò ní bẹ́ẹ̀ fọ̀mà náà. Àṣẹ wá. Àṣẹ wá. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí o. Supporting, thank you. Ní báyìí wọ́n fi wá ní àdínkùn ọba wa. Ohun tí àbáwá ṣe wípé ẹjọ́ ẹjẹ́ tí gbogbo àbáwọ̀ ọba yẹn sún sẹ́yìn díẹ̀ tó wọ́n máa wọ̀ láyé wọn bá ní. Àbáwálága àjọ iṣẹ́ dẹ́tísì olóyè Àgbáyé. Àbáṣà Àgbáyé ọba olóyè àti Àwórì.
Nígbà yìí wọ́n fẹ́ máa fún kábíyèsí ní adé. Kábíyèsí fẹ́ gba adé báyìí. Àṣẹ tó wà wá kàkà. Lórí ìró ayẹyẹ lórí ìró èwúwo, èyí àmà ọ̀sà lórí ìró èwúwo. Lórí ìró èwúwo, èyí àmà ọ̀sà lórí ìró èwúwo. Go!